It's Maestro on the beat, baby. Ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa ẹ sì kú dédé àsìkò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Aláwùrábí tó jẹ́ kí ọjọ́ òní ṣojú èmi àti ẹ̀yin nígbà tí a bọ́ sí ìpele tó kẹ́yìn ní orí ẹwà èdè Yorùbá níbi tí a ti ń ka ìwé kan tí a pè àkọlé rẹ̀ ní àrídùnnú ọmọ láti bí ọ̀sẹ̀ 19 sẹ́yìn. Olúwa Aláwùrábí, ọba tí ń ṣe ohun tí ó wù, ọba tí ó ṣe ohun tí ẹnìkan ò lè ṣe, ó wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, ọba tó jẹ́ kí ọjọ́ òní kí ó bá wa láyọ̀ àti àlàáfíà, ọpẹ́ ló yẹ ọ́ Elédùmarè akiriṣore, ọba tí ò jẹ́ kí ogun gbèsílé gbèsóde, ọba tí ò jẹ́ kó bá wa, ọba tí ò jẹ́ kó gbé ẹrù tí abiyamọ ò kì í tú ká wa mọ́lé, ọpẹ́ ló yẹ Elédùmarè, Ọlọ́run ọba wa, àdìtú àrírọ́ àlá. A dúpẹ́ lọ́wọ́ yín Olúwa, mo sì kí yín ẹ kú ọdún Kérésìmesì. Jesus Christ is the reason for the season. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ ní èdè Yorùbá, ìbí Jésù Kristi ni èrè ìdí tí a fi ń ṣe ọdún yìí. Ìbí Jésù Kristi yóò bá wa lára mu, yóò mú ọlà, yóò mú ọlá, àṣeyọrí, ìdàgbàsókè, àìkú baálẹ̀ ọrọ̀ yóò mú bá wa ọ tẹbí tará. A tún ti dé náà nìyẹn sórí ètò yín ètò wa ẹwà èdè Yorùbá níbi tí a ti ń ka ìwé kan tí a pè àkọlé rẹ̀ ní àrídùnnú ọmọ. Lọ́sẹ̀ yìí a ó máa yànnàná bí iṣu ṣe kú tí ọ̀bẹ ṣe bù ní ìbáṣepọ̀ tó wà láàrin Ajíbọ́lá àti Adédoyin, tí àwọn ọmọ tí Ọlọ́run fi ọmọ tó fi jíǹkí wọn. Ohun tí ó wá ṣẹlẹ̀, kí ni ìdí tí a fi pè àkọlé ìwé yìí ní àrídùnnú ọmọ pẹ̀lú gbogbo ohun tí ojú àwọn ọmọ tí wọ́n bí tí ó rí ní gbogbo ẹsẹ̀ ní gbogbo orí ìwé tí a ń kà láti bí ọ̀sẹ̀ 19 sẹ́yìn báyìí. Lónìí a ó máa béèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ àwọn olùgbọ́ wa, àwọn tí ó ti ń tẹ̀lé wa ní gbogbo ọ̀sẹ̀ tí a fi ń ka ìwé yìí, gbogbo àwọn olùfẹ́ Yorùbá dùn kà, gbogbo àwọn olùfẹ́ ẹwà èdè Yorùbá, gbogbo wọn náà ni wọ́n máa gba ẹ̀bùn ọdún láti ọwọ́ olùdarí ètò yìí àti àwọn tí ó ń tukọ̀ ètò náà. Ní báyìí a ó máa ka ẹsẹ̀ tó kẹ́yìn, ẹ máa bá wa ká lọ. Orí 19, Ọlọ́ládé dúró ti ẹ̀gbọ́n rẹ̀ fún odi, ọkàn rẹ̀ sì balẹ̀ lórí ilé ìwòsàn rẹ̀ torí àwọn òṣìṣẹ́ tó dán tó ló wà níbẹ̀, kódà òyìnbó aláwọ̀ funfun ń bẹ nínú wọn, èyí sì jẹ́ kí ọkàn rẹ̀ ó balẹ̀. Ó jọ mí lójú, ó dá bá mi kó àwọn ìwé yìí kí a lọ wo arákùnrin náà. Kíá aṣojú ti palẹ̀ ìwé mọ́, àwọn méjèèjì sì kọrí sí yàrá tí wọ́n tẹ́ arákùnrin aláìsàn náà sí. Bí ó ti kù díẹ̀ kí wọ́n ó dé ibẹ̀, ẹ̀rọ ìléwọ́ Ọlọ́ládé dún. Bí ó ti yọ ẹ̀rọ náà jáde lápò, ọwọ́ rẹ̀ tàsé. Ẹ̀rọ náà sì fẹ́ jábọ́ bí Ọlọ́ládé ti ní kí òun dù ú, ẹsẹ̀ rẹ̀ tàsé, ó sì ṣubú lórí òkè àtẹ̀gùn. Kí aṣojú rẹ̀ ti pe àwọn òṣìṣẹ́ tó kù, wọ́n sì gbé ọ̀gá wọn dìgbàdìgbà. Kíá ìtọ́jú rẹ̀ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ọjọ́ kejì ni Ọlọ́ládé tó lajú sí ayé. Ó ṣe ọkàn akíkanjú, ó gbìyànjú láti lọ wo ọkùnrin aláìsàn náà tí ó jẹ́ wípé gbogbo ìgbà tí ó bá ti fẹ́ lọ ọ̀dọ̀ ọkùnrin náà ni àjálù burúkú máa ń ṣẹlẹ̀. Ọlọ́ládé gbéra, ìyàwó rẹ̀ àti àwọn òṣìṣẹ́ rẹ̀ sì dì í mú, gbogbo wọn ń dàrìyẹ̀rìyẹ̀ lọ ọ̀dọ̀ ọkùnrin abàmì náà. Bí wọ́n ti ń lọ ni wọ́n fi àyà pàdé kábíyèsí àti olórí lọ́nà. Ẹnu ya olórí nígbà tí ó rí bí wọ́n ti ń mú un lọ, ó sì fi ìtara béèrè lọ́wọ́ wọn wípé, òní tí ó yẹ kí o máa sinmi, níbo lẹ tún mú un lọ? Ìyàwó Ọlọ́ládé ló dáhùn, ẹ ṣeun ìyá wa, ó ní òun fẹ́ lọ wo ọkùnrin aláìsàn kan ni, ìdí nìyí tí gbogbo wa fi tẹ̀lé lẹ́yìn. Inú bí olórí, ó sì pàṣẹ pé kí wọ́n gbé e padà. Ọba aládé sì fi lọ́kàn balẹ̀ wípé bí ó bá jẹ́ ohun tí Ọlọ́ládé fẹ́ nìyẹn, kí gbogbo wọn sì bá fẹ́, àti wípé gbogbo wọn pátá ni wọn yóò lọ wo ọkùnrin abàmì ní. Olórí kò kúkú jápátá, wọ́n dàrìyẹ̀rìyẹ̀ lọ́bẹ̀. Ojú oorun ni wọ́n bá ọkùnrin náà, ṣùgbọ́n nígbà tí ó gbọ́ ohùn wọn,
ó yajú. Ohun ìyàlẹ́nu ńlá gbáà ló jẹ́ fún Ọlọ́ládé àti olórí nígbà tí wọ́n rí ọkùnrin náà, Àjíbọ́lá ọmọ Àkànmú bàbá wọn. Bàbá mi, olórí pariwo, bàbá mi, Ọlọ́ládé náà pariwo. Arákùnrin náà yíjú sí wọn, ó sì sọ̀rọ̀. Ẹni tí ó jẹ́ wípé kò lè sọ̀rọ̀ láti ìgbà tí wọ́n ti gbé wá, ó sọ̀rọ̀, ó ní, ṣé wípé mo tún lè fi ojú mi rí àwọn ọmọ mi, àwọn ọmọ tí wọ́n ní babaláwo pè ní olórí burúkú ló wá di àrídùnnú ọmọ yìí. O ṣeun ẹlẹ́dàá mi, mo mà dúpẹ́ o. Àwọn ọmọ méjèèjì sì súnmọ́ bàbá wọn, omijé sì ń pi omijé rán níṣẹ́. Inú ọba aládé dùn láti rí àna rẹ̀, inú ìyàwó Ọlọ́ládé náà dùn láti rí bàbá ọkọ rẹ̀. Orí èyí ni wọ́n wà nígbà tí àwọn aláàánú tó gbé Àjíbọ́lá wá sílé ìwòsàn wọlé wá. Àwọn yìí ló ṣàlàyé wípé lẹ́yìn tí ìyàwó Àjíbọ́lá sá lọ ni àìsàn náà ti kọlù, wọ́n sì tọ́jú rẹ̀ títí, àti wípé àwọn gbọ́ nípa ilé ìwòsàn Ọlọ́ládé wípé ohun èlò òkè òkun ni ó fi ń ṣiṣẹ́, àti wípé ọba mi Aláùrábí ń gbà fún un lọ́wọ́lọ́wọ́. Kíá ara Àjíbọ́lá ti yá, wọ́n sì ṣètò kẹ̀kẹ́ tí yóò máa fi ṣe ẹsẹ̀ rìn torí àìsàn rọpárọsẹ̀ ni ó ń ṣe. Àjíbọ́lá náà di ẹni tí ń gbé ní ààfin. Ẹ̀jẹ̀ ń rùn kan ara wọn. Lẹ́yìn èyí ni Àjíbọ́lá ṣàlàyé ìrìn àjò òun àti ìyá wọn fún àwọn ọmọ rẹ̀, tí àwọn ìyẹn sì fèsì pé wọ́n ti foríjì. Wọ́n wàásù fún bàbá wọn pé kí ó mọ Ọlọ́run nítorí òun ni ọba aláforíjì. Nítorí gbogbo ìpinnu èṣù dòfo nípa ìrànlọ́wọ́ Olúwa àti ìgbàgbọ́ pé lẹ́yìn Ọlọ́run kò sí ẹlòmíràn tó lè gba ènìyàn lọ́wọ́ ewu àti ìkòkò ọmọ aráyé. Níbí ni a máa fi àdàgbà ètò yìí rọ̀ sí lọ́sẹ̀ yìí. Tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa béèrè ìbéèrè ní ọwọ́ wa, a ó sì máa mo máa